Otasansan Radio and TV. Lórí àwọn olóṣèlú tí wọ́n kóra wọn jọ láti inú ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n kóra wọn jọ papọ̀ sínú ẹgbẹ́ kan tí wọ́n pè ní ADC. Ẹ bá sì gbàgbé lára àwọn tí wọ́n kóra wọn jọ tí wọ́n jẹ́ bí olórí tí wọ́n kóra wọn jọ nínú ẹgbẹ́ òṣèlú ADC yìí láti rí Kwankwaso tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kano nígbà kan tó náà ti fẹ́ràn láti di ààrẹ orílẹ̀ Nàìjíríà rí nínú ẹgbẹ́ òṣèlú NPP. Bákan náà Peter Obi tó náà ti fẹ́ràn láti di ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party. Atiku Abubakar tó náà ti fi ìfẹ́ràn rí láti di ààrẹ lórílẹ̀ Nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú PDP àtàwọn míì tí wọ́n kóra wọn jọ. Lára wọn láti rí David Mark tó náà ti jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀ Nàìjíríà, Senate President rí. Mo wá wòye pé gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ yìí lára wọn náà láti rí ẹni tó náà ti gbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Rauf Arẹ́gbẹ́ṣọlá. Wá gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ yìí ta ni ẹ̀yin rò wípé wọ́n lè fà kalẹ̀ tí ò tún ní mú awuyewuye dání nínú ẹgbẹ́ òṣèlú yẹn, tí ò tún ní fa pẹ́ǹtùká nínú ẹgbẹ́ òṣèlú yẹn láti dipò ààrẹ nínú ọdún 2027. Ta ni ẹ̀yin rò wípé ẹgbẹ́ òṣèlú ADC lè fà kalẹ̀ láti dupò ààrẹ lọ́dún 2027 tí ò ní fa pẹ́ǹtùká nínú ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n láwọn kóra wọn jọ yẹn? Ẹ fi èrò tiyín, ìwòye tiyín, ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, a kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Bákan náà ẹ jẹ́ máa sọ fún yín pé à ń wá ayànnàná ìyẹn analyst tí ọmọ bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Yorùbá àti káàkiri àgbáláyé tí yóò jẹ́ bí olùyànnàná wa ìyẹn analyst wa lórí àwọn kókó ọ̀rọ̀ ìròyìn tí a bá mú wá fún yín lórí ìkànnì yìí. Kí ẹni tó bá nífẹ̀ẹ́ láti ṣe eléyìí kí wọ́n bá wa sọ̀rọ̀ ní àyè comment nísàlẹ̀ fídíò yìí tàbí kí wọ́n lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ WhatsApp kí wọ́n bá wa sọ̀rọ̀ lórí WhatsApp tẹ́ ń wò yẹn. Ó dẹ̀ jẹ́ ímeèlì náà ni wọ́n fi bá wa sọ̀rọ̀, ímeèlì tán lè fi bá wa sọ̀rọ̀ òun náà lẹ́ ń wò yẹn. À ń wá olùyànnàná ìyẹn analyst tí ó yanrantí tí wọ́n current tí wọ́n mọ bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé. Ó lè jẹ́ lédè Yorùbá, ó sì lè jẹ́ lédè Gẹ̀ẹ́sì. Ẹ ṣé, àdúpẹ́ bẹ́ẹ̀ sí ń wò wá, àdúpẹ́ bẹ́ẹ̀ sí ń gbọ́ wá. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, ojú tẹ́ fi ń gbọ́ wá kò ní dé láṣẹ Èdùmàrè. Títí ọ̀la tá tún pàdé lórí ìkànnì yìí, ire àtayọ̀ kò ní tán nínú gbogbo wa. Thank you, God bless you.